ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀ ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ níbi tí a bá dé yìí. We have to be very very careful. Ẹ jọ̀ọ́ má bá mi share fídíò yìí. Nǹkan méjì ló gbé mi jáde, nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé mi jáde, ṣùgbọ́n nǹkan méjì tó gbé mi jáde ó jẹ́ nǹkan kan tó wà very very important. Number one, ká má bàa sọ owó nù. Number two, ká má bàa sọ ẹ̀mí wa nù. Ẹ̀rí kó yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ yẹn, ó kọ́ lè fẹ́ jọra wọn, but honestly speaking ó yàtọ̀ síra wọn. Ẹ máa bá mi pín fídíò yìí, mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín. Ẹ máa pín fídíò yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, nǹkan méjì ló gbé mi jáde ní wákàtí tá a wà yìí. Alákọ̀ọ́kọ́, ká má sọ owó nù. Ẹlẹ́kejì, ká má sọ ẹ̀mí wa nù. This is a security alert. This is a security alert. And when I say security alert, you know I mean it. You know I don't joke with anything that has to do with security. Ẹ mọ̀ pé kò possible kí wá máa sọ nǹkan tí ó bá rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ security. Ẹ bá mi gbọ́ voice note yìí ná. Mo kọ́ fẹ́ jẹ́ kẹ́ gbọ́ voice note yìí kí n tó direct ọ̀rọ̀ síbi tí mo fẹ́ direct ọ̀rọ̀ sí. Ẹ má gbàgbé o, it's two different things. Alákọ̀ọ́kọ́, ká má sọ owó wa tó yẹ ká fi jẹun nù. Ẹlẹ́kejì, ká má sọ ẹ̀mí wa nù. Torí àwọn olórí burúkú kan wà tó jẹ́ wípé wọ́n ti fẹ́ máa gbàràdá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín. Ẹ̀yin abiyamọ ayé, ẹ tètè bẹ̀rẹ̀ sí ní share fídíò yìí. Ìwọ tó bá mọ̀ pé lóòótọ́ ọmọ Yorùbá ni ẹ́, tó jẹ́ ọmọ ọkọ Yorùbá, tó kì í ṣe ọmọ àlè Yorùbá, ó dá mi lójú pé fídíò yìí ó máa share. Ẹ bá mi pín. Ẹ lísìn sí ọjọ́ iná kí tó bọ́ sí ìpele kejì. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ẹ bá mi gbọ́ ọdún yìí. Aláwọ̀kọ́ pé ká má sọ ẹ̀mí wa nù, ká lè má sọ owó wa nù. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé kí ni mass btv tún sọ. Kọ̀nfàmù nìkan tí mo fẹ́ sọ fún yín. Ẹ kọ́kọ́ bá mi gbọ́ ọ́díò yìí ná. Kí ìgbà ìgbà wà bá ní ilé ìdíkẹ́ ìnáwó. Ó máa ṣe o. Mo fi gbé àtúnṣe ìlú. Mi mọ̀kọ́ táwọn èèyàn wá ń ṣe ogun eléyìí sí. Orúkọ tẹ̀lé ní àtúnṣe tó ń ní ìwé nípa ọ̀tẹ̀ tó sì lọ sí ìdíkẹ́. Adákan àti àná àìjẹta àdáná wọ́n ti ń pariwo pé wọ́n fẹ́ ṣe mítìn nílọrin gbogbo àwọn Fúlàní. Wọ́n ní gbogbo ibi Ẹ máa gbọ́ o. pátá Okay. gbogbo ilẹ̀ Yorùbá ìlú náà tó kan wá ní wà nílọrin. Wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ ṣe mítìn pẹ̀lú àwọn Yorùbá náà. Ẹ dákun, ẹ jẹ́ ká fura o. Ẹ jẹ́ ká fura o. Ó ṣe jẹ́ pé àsìkò yìí wọ́n náà fẹ́ ṣe mítìn. A sì tún gbọ́ ọ̀tán ní ọba fẹ́ ṣe ìyẹn ní àwọn onílọrin tó fẹ́ ṣe àjọyọ̀ ìyàpọ̀ tó wà ní 242 tó lórí àpèrè. Wọ́n sì ní àbúrò ẹ̀ tó wà ní nọ́ọ̀sì náà jíjọ mábẹ̀kún náà bọ̀. Wọ́n sì tún fẹ́ ṣe mítìn. Ẹ wo gbogbo nǹkan tí wọ́n plan bẹ́ẹ̀ tá àmọ́ orí tán plan. Ọlọ́run bá kó ṣàánú àkóṣọ́ wa, àmọ́ ara ṣọ́ lọ́dẹ̀ ní tí ń ṣọ́ wa, ká máa sọ fọ́nà pé ló máa ṣọ́ wa. Àtijọ́ èyí tí César ti wà ní Kotonu fún àṣẹ mítìnì òní, wọ́n ti gbọ́ báyìí pé wọ́n ti release wọn ní ọfẹ́ ṣe mítìnì. Ẹ máa gbọ́ ọdíò yìí o. Wọ́n sì gbọ́ pé bàbá dájọ́ sọ́nà tó fẹ́ ṣòkú ilẹ̀. Àwọn náà báyìí wọ́n mọ̀ plan torí mo mọ̀ pé kò sí wọ́n máa fẹ́ wá bẹ̀rẹ̀ náà. Ẹ dákun, ẹ jẹ́ ká wà wẹ́ẹ̀kì fẹ́ torí pé àwọn náà máa ń fi sí àjèjì. Ẹni tó sì fẹ́ ṣèkà ẹ mọ̀ pé àwọn múra gidi ní. Ẹ dákun, ẹ jẹ́ káwa náà wà wẹ́ẹ̀kì fẹ́. Gbogbo àwọn warriors pátá
bóyá òkú ọ̀la ni wọ́n ti débẹ̀ ní o, bí wọ́n jí lọ bẹ̀ láàárọ̀ kùtùkùtù ní o tí wọ́n ti pé síbẹ̀, bí sáìtì kan náà fẹ́ lò ní o, bí ọ̀nà ní o, kan ti dé káwọn security ti wà bẹ̀ láàárọ̀, kan sì fi máa pàtrò lọ pàtrò bọ̀. Wọ́n bá ti ríyàn tí ìrìnàjò tí ò mọ́, wọ́n tètè ṣàlẹ́ǹdì. So ẹ dákun, ìmọ̀ràn tí mo fẹ́ gba lẹ́yìn yìí o, ẹ dákun, torí meeting tó fẹ́ ṣe báyìí àwọn tí mo fẹ́ darí lórí. Láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ fi kó jù, ẹni yìí information tó wà nínú voice note yìí, information yìí ti jáde láti last week tí mi bá ṣe mistake, ẹni last week information yìí ti jáde wípé àwọn Fúlàní wọ́n fẹ́ ṣe meeting, gbogbo àwọn Fúlàní tó wà Nàìjíríà àkàtàwọn international wọ́n fẹ́ ṣe meeting ní Ìlọrin. Mo sọ ní last program tí mo ṣe, I don't know how true is this, ṣùgbọ́n nísìnyí báyìí ó ti ń jọ gàté kò jọ gàté, ó ti fẹsẹ̀ kan múlẹ̀ báyìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ń pe ọmọkùnrin kan ní Zaid Naik tó wá láti orílẹ̀-èdè India, tí a gbọ́ pé nítorí mi ò ṣúọ̀ bọ̀ a gbọ́ tàdé rí online wípé wọ́n ló ní terrorism issue àti money laundering case issue nílùú wọn ní India, tó wọ́n declare wanted, ó sá lọ sí Malaysia. Nígbà tó kọ́kọ́ wọ Nàìjíríà, ó ya picture pẹ̀lú àwọn ọ̀gá Air Force Nàìjíríà, ó dẹ̀ kọ sórí Twitter pé òun wà pẹ̀lú àwọn Muslim Air Force. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn challenge ẹ̀ pé ṣé Nàìjíríà ti di Islamic country ni tó fi máa sọ pé Muslim Air Force àṣomẹ́yẹbọ̀ lápò ni. Ó tún yá, ó tún kọ interaction with head of state. Everybody fò jáde nígbà yẹn pé nonsense wo lélẹ̀, pé àdè láwọn DSS nílùú, ká ní àwọn different intelligent security, SSS, DSS lóríṣiríṣi bẹ́ẹ̀, wọn challenge ẹ̀, wọn attack ẹ̀, wọn ṣe anything. Tèmi àti yín dẹ̀jọ́ mọ̀ wípé tó bá jẹ́ Yorùbá tàbí any common person ló try ìlú yẹn, it is a treasonable statement láti sọ pé Sultan of Sokoto jẹ́ head of state. Ó pe Sultan of Sokoto ní head of state. Now awuyewuye lọ lórí ẹ̀. Bàbá wa kan pè mí tí àjọ máa ń ṣe program Yorùbá Nation yìí, wọ́n dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi tí mo dẹ̀ wà convinced pé okay, so bó ṣe rí lélẹ́yìí. But to my surprise, this the same man, òun àti Sultan of Sokoto wọ́n tún lọ bá governor Kwara State. Kwara ẹ má gbàbọ̀dé this time around. Ṣé mọ̀ pé títí Alimi àti Àfọ̀njá a ṣì wà lẹ́nu ẹ̀, àìtí ìyanjú ẹ̀, a ṣì wà lẹ́nu ẹ̀, kò tí tàn. Ẹ̀sìn yìí kan náà ni àwọn ará bí fi ń ṣe wá lọ́ṣẹ́. Kò kí ṣe pé kò sí mùsùlùmí tó dáa, ó wà, but a lot of àwọn mùsùlùmí tẹ̀ kó tira àwọn tí wọ́n ṣe tán láti sọ òdodo ọ̀rọ̀ fún yín ni. Mo wà disappointed nígbà tí mo rí a whole governor of a state tó dúró pẹ̀lẹ́ nìkan tí wọ́n sọ pé wọ́n wá ní India, wọ́n declare wanted. I search for it on Google, mo lè rí pé lóòótọ́ wọ́n declare wanted ní India fún hate speech or terrorism stuff. Now ìbéèrè mi ni wípé kí ni Sultan of Sokoto wá ṣe? Although anybody lè wá sí anywhere, wá sí Bọ́lárìnwá, my bros must be, ṣebí ẹ pariwo fún wọn ní ìjẹta, wọn kò gbọ́, ó jẹ àárọ̀ wọn ni kí wọ́n máa jẹ lọ. Yorùbá Nation no going back. Bẹ́ẹ̀ ni bàbá mi Wàsíù Bọ́lárìnwá ẹ share program mi
gbogbo ẹ̀yin tí mi bá ti dárúkọ yẹ má bínú ẹ̀ kọ́mẹ́ǹtì ni kò sẹ́ni tí mo máa rí kọ́mẹ̀ntì ẹ̀ tí mi ní kí nínú ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí there are things that you have to be very very careful of. ẹ wo àwọn Fúlàní tó ń ṣe wá lọ́ṣẹ́ nílẹ̀ Yorùbá yìí àwọn terrorists they are all Muslim. wọ́n wá ń lo ẹ̀sìn as tools. tí wọ́n bá jẹ́ nìkan gbèsè tí wọ́n dú ohun ẹ̀ wọ́n máa pariwo aláwàgbà kìnnìkan bá wọ́n máa pariwo ẹ̀. wọ́n abuse ẹ̀sìn yìí and these the same people tí wọ́n ń hùwà yìí ẹ̀yin tẹ́ súnmọ́ wọn tẹ́jọ jẹ́ Muslim brothers tẹ́ jẹ́ àfáà nílọrin ẹ ò tó láti bá wọn sọ̀rọ̀ pé ẹ bá wa bá àwọn èèyàn yín sọ̀rọ̀ kí wọ́n yé pa wá mọ́ àṣetán láti bá wọn jà àṣetán láti ókè nísìnyí báyìí ṣe nǹkan tí wọ́n tún sọ nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣẹ̀pẹ̀tẹ́rì tó ṣẹlẹ̀ ní Ṣakí Ìṣẹ́yìn Òkèrè tó ṣẹlẹ̀ ní gbogbo Òkè Ògùn tí wọ́n ní àwọn terrorist Fúlàní terrorist tó ní wọ́n wọlé wọ́n gbé àwọn sophisticated weapons wọ́n gbé dání tí wọ́n múra ogun wọnú ìlú ẹjọ́ bẹ́ ṣe ń wọlé mo fi Ọlọ́run Elédùmarè ìbéèrè ìyá àti bàbá wa ẹ máa bá mi pín. nígbà tó di pé àwọn ọdẹ ẹ̀lú wọ́n wá wọn káàkiri tí wọ́n rí wọn mọ́bí tó wọlé sí táwọn ọdẹ ẹ̀lú tó lọ mobilize wọ́n gbé mọ́tò wọ́n fi ń wá wọn káàkiri nínú reserve. tẹ́bádẹ́ rántí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá ti lọ sínú reserve forest yẹn rí wọ́n máa mọ̀pọ̀ tí wọ́n lìdí àwọn àmì lọ tó lìdí àwọn local securities lọ sínú reserve forest yẹn. ìgbà tí bàbá lọ síbẹ̀ gbà yẹn kò sí ẹni injury recorded náà kò sí anybody tí kankan ṣe. wọ́n nílò ọ́ ní bá àwọn ọmọ ìlú ṣe ń bọ́lẹ̀ báyìí wọ́n ń dà gbogbo àwọn ọlọ́dẹ ní tàtàtàtàtà tí ìbọn fi gba ọlọ́dẹ mẹ́rin ìbọn bá tó fáwọn yanyanpọ̀yọ̀pọ̀ according to what we heard. now àwọn tó ń ṣiṣẹ́ ìfúlàní ni wọ́n lè wà and gbogbo wọn kẹ̀dẹ̀rẹ̀ mùsùlùmí ni wọ́n. àwọn Fúlàní tí wọ́n jẹ́ mùsùlùmí tẹ́ kó mọ́ra tó ń darí yín nílọrin ẹ lè bá wọn sòótọ́ ọ̀rọ̀ ẹ bá wa bá àwọn èèyàn yín sọ̀rọ̀ ẹ ṣe gbá ẹ ṣàwo wọ́n wá ń fi ẹ̀sìn wọ́n fi kó yín lẹ́rú nílẹ̀ bàbá yín. wọ́n gbé ẹ̀sìn lé yín lọ́wọ́ wọ́n take life àwọn ọmọ ìyá yín. ìyẹn bẹ́ẹ̀ kí ni Zaid Naik wá àti Sọ́kàn Sókótó kí ló wá ṣe ní Kwara àwòrán but we had a security alert wípé gbogbo àwọn Fúlàní wọ́n fẹ́ wá ṣe meeting ní Kwara. nǹkan tá a lè gbọ́ ní pé torí pé wọ́n gbọ́gbọ́ ti fi ṣe Sunday Igboho sílẹ̀ pé wọ́n ṣe tẹ́ bá rántí dáadáa ẹ máa rí pé oṣù yìí la fẹ́ ṣe òkú màmá tẹ́lẹ̀ ìyẹn ìyá gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ ìyá bàbá wa ṣe Sunday Igboho oṣù yìí la fẹ́ ṣe òkú wọn tẹ́lẹ̀ but àwọn intelligent report pẹ̀lú àwọn nǹkan táwọn ọmọ Yorùbá ti sọ tí wọ́n ní kí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní bàbá ìyá tó kú yóò ṣe ìyá yìí nìkan ìyá gbogbo ilẹ̀ Yorùbá ni òkú tí a gbọ́dọ̀ plan ni a dẹ̀ gbọ́dọ̀ fààyè lẹ̀ dáadáa fún àwọn ọmọ Yorùbá torí pé àwọn ọmọ Yorùbá tó máa dé láti diasporas they are millions not thousands millions ọmọ Yorùbá ló máa wálé láti ìlú òyìnbó tí a fẹ́ wá ṣe ẹ̀yẹ kẹ́yìn fún ìyá bàbá wa ṣe Sunday Igboho. ìgbà tẹ́bẹ̀ pọ̀ tí bàbá náà lẹ́wọ̀ pé wẹ́ òótọ́ ni ìyá yóò ṣe ìyá àwọn nìkan ìyá gbogbo ilẹ̀ Yorùbá ni báwọn náà ṣe jọmọ gbogbo ilẹ̀ Yorùbá. ọdẹ ni wọ́n fi extend ẹ̀ sí February. àwa ń gbọ́ nísìnyìí we don't know how true it is but à ń gbọ́ pé wọ́n nítorí pé wọ́n fi ṣe Sunday Igboho sílẹ̀. tẹ́bádẹ̀ wo clip kan tó jáde ní last week or last 2 weeks tí bọ̀bọ̀ Fúlàní jíọ̀tì kan tó sọ pé Sunday Igboho kìnìkan wọ́n release ẹ̀ from prison pé kọ́kọ́ lẹ̀ tó ọ̀dà ká ṣe gbá if they did not carry it together we will not bring food to Southwest again. ṣọ̀wá pàbàtà apàjọwọ́jọwọ́ etí ẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí jọ gàté kò jọ gàté
must be ọmọ Òkè Ògùn ni mo sọnù must be ọmọ Òkè Ògùn ni mí Sunday Kájọlà Ọ̀yọ́ náà ìlú Ayétòrò àwọn ọba wa ló ń gba àbọ̀dè fún wa Yorùbá nation ló ṣẹ̀rí bẹ́ẹ̀ bọ́dà mi Wàsíù Bọ́lárẹ̀wá wọ́n ní àwọn ọba àwọn ní Òkè Ògùn ló ń gbàbọ̀dè fáwọn kò sí wọ́n bẹ́ẹ̀ ṣàfẹ́sọpọ̀ parọ́ ni ìyẹn ni tí mo sọ wípé kí ẹ̀mí wa ká ṣọ́ ẹ̀mí wa ẹlẹ́kejì beware of fake warriors torí a rí àwọn interview kan láàárọ̀ yìí tí àwọn kan ṣe tó ń pera wọn ní nǹkan tí wọn ò tó ń pera wọn ní nǹkan tí wọn lè ṣe lógún ọdún ẹ̀yin tẹ́ lógún Ìbàdàn tẹ́ ń pera yín lógún tẹ́ ń pera yín ní lógún lẹ́kọ̀ọ́ a rí interview kan tí ẹnìkan ṣe ẹni tí gbogbo àpọ̀ dáadáa wọ́n yìnbọn fóun kò wọlé òun lọ ṣẹ̀pẹ̀tẹ́rì òun ṣe kí ọmọ Yorùbá ẹ lajú yín dáadáa beware of fake warriors beware of fake people beware of scammers lóòótọ́ gbogbo wa understand pé táìmù tá a wà yìí a nídi security nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ bá wà ní diaspora tàbí tẹ́ wà anywhere tí ẹ wà ní Africa diaspora anywhere in the world tàbí tẹ́ wà nílẹ̀ Yorùbá if you want to invest to security you want to support to security you want to donate to Yoruba land security go through the right channel don't be deceived by any sugar-coated mouth ẹ má jẹ́ kẹ́ni kankan máa parọ́ fún yín pé òun fẹ́ lè lọ sí kiri kan òun lè ṣe gbá òun lè ṣàwo ẹ jẹ́ ká fi títí alákọ̀ọ́kọ́ fi ṣàríkọ́gbọ́n gbogbo ala mọ̀ thousands of warriors tó dìde lẹ̀ Yorùbá tí wọ́n ń pera wọn nìkan tí wọ́n ò tó ẹlòmíì sọ fún wa wípé tó o bá ṣe báyìí òun máa dọ̀fẹ́ tó o bá ṣe báyìí òun á ṣe kíní kan ìyá wọn ṣìṣọ́ nìkó ẹ tú wa sílẹ̀ ẹ jẹ́ ká ṣe kíní kan ọ̀pọ̀lọpọ̀ wọn rant torí pé wọ́n ti mọ̀ pé ṣìṣọ́ nìkó ní fáwọn ní go ahead tó yẹ lọ dàlú ọwọ́ ń pariwo ń gbà yẹn kọ́tù àwọn lẹ̀ wọ́n dí àwọn mú wọ́n ṣe kíní àṣé ọ̀lẹ lásánlásán ní ọ̀pọ̀lọpọ̀ wọn. We have strong people in this movement. A ní àwọn èèyàn tó dúró tán ká dẹ̀ mọ̀ wọ́n. Ṣùgbọ́n àwọn jagunjagun wọ́n pọ̀ ju àwọn tó jẹ́ jagunjagun lọ. Ẹlòmíì báyìí tó bá fún yín lóhùn lórí platform. Ẹlòmíì wà báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní dúnrún báyìí. Tí ẹ bá tó ọmọkùnrin ẹ máa gbọ̀n sára ẹlòmíì wà ó lè fògùn ẹnu kóyàn tó bá dé gbàyàn létí lẹ̀ gbé afẹ́ wọlé but tó bá ń lo okay for instance wo lórí gbogbo ọmọkùnrin kan tó pè ní Kúforíjì tó ń gbá àwọn èèyàn gbà kan babaláwo lòun lóru bí àrọ̀ ni òun ṣe kíní kan òun ṣe gbá òun tó parọ́ gbowó lọ́wọ́ àwọn Dúpẹ́ Onítìrì ìgbà táṣìírí ẹ̀ máa tún kọ́ tó máa mú níbẹ̀lẹ̀ pé 419 ni tó lọ bá ọmọ kan tó ní stroke tó gbowó lọ́wọ́ yẹn tí wọ́n tún dẹkùn bo ọmọ ẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ní ó ń bá yàwó ìyàfò kọ́ tó mú kí wọ́n tó nù bí ejò àjẹ́. Most of these people ranting on social media they are nothing. Gbogbo ẹnu ni mo fi sọ ṣọ̀gbọ́n apàbàtà apàdé ọjọ́ etí ẹ̀ àwọn tó bá dúró orin tó jẹ́ original warrior lérí wọn kọ́ máa wá attention káàkiri. Most of these people you are seeing everywhere are just an attention seeker. Bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà Ìgbòho lọ polówó ara wọn lórí social media iṣẹ́ wọn ló polówó wọn ẹ wo Ṣẹ̀pẹ̀tẹ́rì tẹ̀yìn sọ yẹn ìkọjá Ṣẹ̀pẹ̀tẹ́rì reserve kan wà bẹ́ẹ̀
tó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì sáà ní tí àwọn olórí burúkú afẹ̀míṣòfò yìí tó jẹ́ bandit tí wọ́n jẹ́ terrorist tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n máa ń sáwọ̀ ibẹ̀ ni wọ́n fi ṣe lé bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n wọnú bẹ̀ yẹn wọ́n lídìí àwọn èèyàn lọ síbẹ̀ kó tó lọ sọ́dọ̀ sáálì ni o kó tó lọ sí gọ̀gàn àbí kó tó lọ sí gọ̀gàn ni wọ́n lọ pẹ̀lú àwọn securities wọ́n lọ pẹ̀lú àwọn army ibi tí bàbá wa dé àwọn Nigerian army wọ́n dúró náà ò lè lọ sínú bẹ̀ yẹn Chief Sunday Igboho àtàwọn tó kó sẹ́yìn ni wọ́n wọ rìsáàfù lọ tí Ọlọ́run dẹ̀ fún wọn ṣe nígbà yẹn iṣẹ́ èèyàn ló máa ń polówó ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa wá attention káàkiri ibi tí ìròyìn tí ẹ ti máa ń pàdé nǹkan tẹ́ máa ṣe nìyẹn nígbà tẹ́ bá gbowó àwọn tó ń ṣe wàhálà tó wà nílùú òyìnbó tó jẹ́ pé ní òtútù lọ tí àwọn tó wà nílùú òyìnbó yìí rárá ẹlòmíì wà inú òtútù ló ń wà tó ti ń ọ́sù tẹ́ bá ríṣẹ́ tí ẹlòmíì nínú àwọn tó ń sẹ̀ǹdì owó fún yín pé ẹ fi máa fi ṣe security ilẹ̀ Yorùbá yìí ẹlòmíì wà nù iṣẹ́ tó ń ṣe fámìlì ẹ̀ kò lè sọ fún fámìlì ẹ̀ pé iṣẹ́ tó ń ṣe lóyìnbó rèé ẹlòmíì náà wọn tó ń sẹ̀ǹdì owó láti diaspora yìí tẹ́ bá mọṣẹ́ tẹ́lòmíì ni wọ́n ń ṣe ní gbowó lọ́wọ́ wọn but nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ yín níṣẹ́ kẹlòmíì dẹ̀ níṣẹ́ ó ti gbéṣẹ́ ẹsẹ̀ ẹgbẹ́ kan ó ti rí movement bí avenue instead of tó bá tún wá fún yín lówó kí ẹ tún wá fi ṣiṣẹ́ tó jẹ́ kẹ́ fi ṣe family lẹ́wọ̀n máa fi bọ́ bẹ́ẹ̀ lẹ́wọ̀n máa fi kóbìnrin ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́bá ti rẹ́ni fún yín ní ayẹta fún yín ní òkìgbẹ́ fún yín ní ẹ ti bìlí pé ẹ ti àráyè the next thing tẹ́ máa rò ní pé bẹ́ẹ̀ ṣe fẹ́ fi méèkì owó ẹ lọ wo àwọn WhatsApp group tó ṣí káàkiri ẹlòmíì wà tó bá bẹ̀rẹ̀ sí ní búramúramù tẹ́bà ju orí ẹ̀fẹ́ wọlé ṣùgbọ́n tó bá sọ pé ó yá ẹ jẹ́ ká jáde ẹ ò ní rí ẹlòmíì mọ̀ nígbà tí movement yìí sì le dandandandandandan mọ̀ iye àwọn èèyàn tí wọ́n ti wá gbà wá ọmọ Yorùbá kí Bánkọ́lé tó wà ní kí Felix Bánkọ́lé tó dé mọ̀ iye àwọn ọmọ Yorùbá tó máa dúró ìwọ bàbá ẹ̀yin tẹ́ bá rántí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ máa kọ orúkọ wọn sí comment section mo mọ orúkọ wọn kò lè ti pé mò ń bẹ̀rù wọn sọ wá pàbàtà padà wọn lọ́wọ́ etí ẹ̀ we know you guys tẹ́ máa jí dáadáa mú kíní kan ẹni di mọ́tò ẹni di ọ̀pá ẹni di ẹ̀pà ẹni di gèrèké ẹni di kíní kan ẹni di gbá wọ́n máa provide gbogbo ẹ̀ fún yín wọ́n kú gbogbo nǹkan tẹ́ béèrè lọ fún yín at the end of the day ńkọ́ fail beware of fake warrior if you want to support anybody make sure you go through the right channel kọ́rọ̀ yìí má tún dàbí alákọ̀ọ́kọ́ tó tún ṣẹlẹ̀ torí there is no doubt about that ẹ máa support àwọn èèyàn lórí ọ̀rọ̀ security but make sure you go through the right channel ẹ mọ àwọn tó ń jáde tán ẹ mọ àwọn tó dúró re ẹlòmíì wà látijọ́ tí Yorùbá nation ti bẹ̀rẹ̀ kò bá wọn tẹ̀ta rí ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ he will always have something to say inú kó sọ pé wọ́n pè òun ni tàbí kó sọ pé ṣígbà tó ń lọ ṣé wọ́n sọ fún òun ni ṣígbà tí wọ́n announce ẹ̀ ṣé wọ́n pè òun lẹ́yìn ṣé wọ́n sì pé wọ́n ṣá ẹnu ti pọ̀ jù gbogbo yín ó ṣeéṣe kí ẹ ti rí tábìlì tí mò ń sọ tí ẹnìyẹn ń búramúramù security ilẹ̀ Yorùbá ó ṣe kinní kan ó ṣe tó bẹ̀rẹ̀ sí ní ta ẹnu lásán
an empty barrel. Ẹbí ẹni pé kí ló ti ṣe rí ní Yorùbá nation? Nothing. You are just extorting people. Ìgbà tó yá ẹ̀sọ̀ gbowó di ọ̀tá yín. Torí pé Ìgbòho ò ní gba ìbàjẹ́ láyè. Ìgbòho ò dẹ̀ níbẹ̀ plan pé kẹjọ gbá àwọn èèyàn. Gbogbo ala rántí bá ti movement ìbẹ̀rẹ̀. Bàbá tó ń pè ní bàbá Báńgbọ́pà. Nígbà táwọn àtìyá jagun tí wọ́n lọ bá ṣe Sunday Igboho. Tí bàbá yẹn sọ fún Chief Sunday Igboho pé jẹ́ ká pawọ́ gba 3 million lọ́wọ́ àwọn ọmọ Yorùbá. Chief Sunday Igboho wò báyìí pàbí wèrè ní máa yìí. Mr. Wasiu Bọ́láńwá ní Masbi plus ṣebí no ó ní Masbi ọmọ òkè ògùn ní òkè Masbi ó ní Masbi ló kọ́mẹ̀ntì padà mo jẹ́ ọ̀kan nínú Yorùbá nation ní Ayétòrè òkè lábẹ́ bàbá Chief Sunday Igboho CSI ọmọ Adéyẹmọ Ìgbòho ìṣàkóso bẹ́ẹ̀ ni ẹ wo bàbá Báńgbọ́pà nígbà yẹn wọ́n sọ fún Chief Sunday Igboho pé jẹ́ ká parọ́ gbowó lọ́wọ́ àwọn tó wà ní diaspora jẹ́ ká sọ fún wọn pa wọn lọ lé jẹ́ kí a sọ fún wọn pé a máa bá wọn lé sálí gbọ̀ngàn Chief Sunday Igboho wọ́n sọ fún ká pé gbọ́lẹ̀ tí wọ́n bàbá kẹ́ parọ́ ṣé àwọn ju ẹni tí ebi ń pa ni wọ́n fi lé wọn jáde pé get out of my place wọ́n pa àwọn èèyàn wọ́n jí àwọn èèyàn gbé ó wá sọ pé ká máa parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn who does that? N tó fàjà n tó fà tí bàbá Báńgbọ́pà tó fi 80 bàbá wa Chief Sunday Igboho dọ̀là nìyẹn but tẹ́bá wá gbọ́ àwọn voice note tó ń sọ káàkiri lórí platform ní fura láyé pé nǹkan tó fàjà wọn nìyẹn àwọn àtàmọ̀ nǹkan tí wọ́n lè ṣe lógún ọdún ọ̀pọ̀lọpọ̀ yín sọ pé Ìgbòho experience kò ní kíní kan kò ṣe gbá ẹ̀yin náà ẹ̀ jáde Ìgbòho register lábẹ́ anybody ẹ̀yin náà ẹ̀ jáde ẹ̀ ṣe ti yín táwọn ọmọ Yorùbá bá rí pé ẹ ṣe dáadáa wọ́n máa tẹ̀lé yín as far as I'm concerned kò ń ṣe pé anybody ló ń fún Chief Sunday Igboho ń sálárì kò dẹ̀ ń ṣe dandan ní kí Chief Sunday Igboho ṣe nǹkan tẹ́ bá fẹ́ is a man of his own is matured enough to make a decision nǹkan tó bá wọn Chief Sunday Igboho látọkàn wọn tó bá lè ṣe fúnlẹ̀ Yorùbá ló máa ṣe ìtí wọn bá lè ṣe wọn ní ṣe ìwọ tó bá wá rí pé a lo expect kó ṣe but c lọ ṣe ìwọ náà ṣe a kẹwàá fi eékún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pọ̀ lórí social media nísìn Ìgbòho ẹlẹ́nu ní kíníkankíní àbá ṣèbọ́ ohun èèyàn kan ní ìwọ náà ó lè ní ṣé ẹ lè ní irú Chief Sunday Igboho ní fámìlì kẹbẹ Ọlọ́run pé kíkọ̀kọ́ ṣe ẹbí tó bá ní irú Chief Sunday Igboho yẹn ẹbí yẹn kúrò nínú ẹbí tọ́lọ́run ṣàánú tí a fi ń gbá wọn bá náwọn òfin gbá mọ́ ìtí wọ́n ti fi ò lè parẹ́ ó jẹ́ ká máa encourage bàbá yìí but a lot of you guys outside there ẹ̀ẹ́kọ̀ máa ń lanu ọ̀rọ̀ máa ń jáde ni you think oh my goodness ẹ ṣáwà ẹ wà careful ẹ má send owó sí anybody tẹ bá fẹ́ fún anybody ní support lórí ọ̀rọ̀ security ẹ go through the right channel ẹ má jẹ́ kó máa fowó yín kọ́lé kó máa fowó yín kóbìnrin kó máa fowó yín ra mọ́tò kó máa fowó yín fi ṣe oríṣiríṣi kan máa gbé ẹ̀jọ̀ sáà mo fẹ́ gba nọ́mbà yín kò sí wàhálà tí bá ti parí program tí mò ń ṣe màá pín nọ́mbà mi fún yín in case tẹ́ bá ní any information tí ẹ fẹ́ fún mi ẹ má jẹ́ káwọn kan máa fowó yín kọ́lé kan máa fowó yín ra mọ́tò by now we should be wise by now ó jẹ́ kẹ́tì mà àwọn tó dúró tán by now ó jẹ́ kẹ́tì mà àwọn tó fẹ́ pẹ́nu lọ́n tà àìmọye àwọn tí àlè máa dárúkọ wọn tó jẹ́ pé sọ́bà ń sọ̀rọ̀ lórí platform báyìí kẹ́ máa rò kọ́ ju bó ṣe wà yẹn lọ ní tẹni tó ti ẹ̀ pa mí lẹ́rìn jù ni bọ̀bọ̀ idiot tí wọ́n pè ní Ikúfo ìjì Ikúfo
foríjì. Tẹ́ bá rí bọ́ ṣe mu bí ìgbín, tẹ́ bá láwọn tó mu àwọn tó jẹ́ pé wọ́n lè wojú sí Sunday Igboho, ìwọ kẹ̀dẹ̀rẹ̀ almost everyday òfin dìtẹ̀ ṣe Sunday Igboho kò lóògùn ìwọ kìíní kan. Oh my goodness. Wahala bitter tea ẹ̀dùn akíkanjú tí wọ̀nyá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín ìtọ́ni stone nínú kidney stone yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sì àwọn ìgbẹ́dànù òkan náà sì tún ní o ló ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún láti ìgbẹ́ ìṣòro àìlèmí sókè sódò dáadáa Wahala bitter tea ó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo èyí tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá yóò gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Wahala bitter tea ní kẹ́ gbẹlúra gbogbo èyí tẹ́ wà ní Manchester láti rí egbògi Wahala bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 ní Dolphin Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803-319-4355 tàbí 0802-626-5000 egbògi Wahala bitter tea ewé àti gbòǹkan péré fi ṣe àgbékalẹ̀ rẹ̀ gbèrúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ìwọ tó bá ní stroke tó ládà jìnnà tó ní ọ́sà tó lẹ́nu tó ní nǹkan tó sábọ̀ pé àgbo ló lè sọ̀bù ẹ̀ tàbí wọ́n tí nǹkan ọmọkùnrin yẹn kéré tàbí wọ́n tó lè kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tàbí wọ́n tó fẹ́ àdódùn tàbí tó fẹ́ pẹ́ lórí ẹ̀ pé Wahala bitter tea sórí 08033194355 lẹ́ẹ̀kan sí 08033194355 tàbí kó pé 08026265000 08026265000. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé bóyá o ní spiritual problem tó nídìí bàbá onífá tó gbójú tó kájú ẹ̀ má hesitate láti pe bàbá ifá hallelujah Abẹ́òkúta ló tẹ̀dó sí pè wọ́n sórí +234 8062100789 lẹ́ẹ̀kan sí 08062100789 WhatsApp ní kẹ̀kọ́ wọn sí o. Gbogbo àwọn nọ́mbà tí mo pé yóò kì í ṣe nọ́mbà mi o, mo sì máa pe nọ́mbà tèmi ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Now beware of fake warrior. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé Chief Sunday Igboho ní wọ́n anybody sí Chief Sunday Igboho dẹ̀ ní wọ́n anybody síta pé kó lọ máa gbowó lórúkọ àwọn no. Kí ni tí bàbá wa Chief Sunday Igboho ń ṣe? Wọ́n ń ṣe willingly, wọ́n ń ṣe pẹ̀lú fẹ́ẹ́nú, wọ́n ń ṣe tọkàntọkàn, wọn ò ṣe nítorí owó. Gbogbo ala mọ̀ pé bàbá wa Chief Sunday Igboho omi ti wà láàmú kọ́rọ̀ Yorùbá nation tó dé, so wọn sí nínú ẹni tí ebi ń pa tàbí ẹni tí ó ṣẹ̀ ń sáré láti kọ́lé tàbí láti ra mọ́tò tàbí láti lọ sílùú òyìnbó. Ìfẹ́ ló ní sí àwa ọmọ Yorùbá, ìfẹ́ ló ní tí wọ́n fi ń ṣe ogun nǹkan tá à ń ṣe. So ìwọ tó bá rò pé wọn ò mọ̀ ṣe, ìwọ náà ṣé bó bá ṣe lè ṣe dẹ̀ má wá sí orí social media wá béèrè owó. Bí bàbá wa Chief Sunday Igboho ṣe béèrè owó lọ́wọ́ anybody, bẹ́ẹ̀ ni kí wọ́n náà ṣe wá ṣe lọ́fẹ̀ẹ́. Ìyẹn la fi máa mọ̀ pé tó nǹkan tó ń pera ẹ̀ kò ṣe pé kó máa ta ẹnu fáwọn èèyàn, kò ṣe pé kó máa pera ẹ ní nǹkan tó tò. Beware of another Pastor Bankole. Yes, this is another Pastor Bankole. Hey, bàbá mi àfàfọlọ́hún ṣọ̀yọ̀dá mo kí yín ẹ̀ tí ì ṣí ẹ̀ o, àfàfọlọ́hún ṣọ̀yọ̀dá ẹ̀ tí ì ṣí ẹ̀ o. Now fún èyí tí ẹ bá ní any genuine information tàbí any update tàbí any ìpolówó ọjà tẹ́ fẹ́ gbé fún mi, ẹ pè mí sórí nọ́mbà tí mo fẹ́ pè, WhatsApp nọ́mbà orí ẹ mú báyìí rò báyìí, ẹ pè mí sórí +229 57747970 lẹ́ẹ̀kan sí +229 57747970 lẹ́ẹ̀kan sí +229 57747970. Ẹ jẹ́ ká wà very very careful. Owó tó jẹ́ ká máa fi jẹun
ẹ má jẹ́ ká lọ kó fáwọn tó máa fún wa fi ṣe nonsense. Ẹ jẹ́ ká wà very careful. Odò àjọ àkónígbé ọ̀dàlẹ̀.